Ẹ̀yin èèyàn wa, ó ní àwọn ìkíni kan tí mo fẹ́ béèrè nípa ẹ̀ pé ìgbà wo ni a lè lò àwọn irú àwọn èèyàn wo la lè lò fún. Ẹ mọ̀ pé a máa ń kí ìkíni kan ni pé ẹ kú àsẹ̀yìndè, ẹ kú àsẹ̀yìndè. Àwọn wo ni à ń kí pé ẹ kú àsẹ̀yìndè? Ìgbà wo ni èèyàn lè kíyàn bẹ́ẹ̀? A tún máa ń kíyàn pé ẹ kú délé, ẹ kú délé. Àwọn wo ni à ń kí pé ẹ kú ìdèlé? Ìgbà wo ni a lè kí wọn bẹ́ẹ̀? Òmíì ni ẹ kú ìmúlélọ́wọ́, ẹ kú ìmúlélọ́wọ́. Àwọn wo ni a máa ń kí pé ẹ kú ìmúlélọ́wọ́? Ìgbà wo ni a lè kí wọn pé ẹ kú ìmúlélọ́wọ́? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala àríwísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun, a dúpẹ́. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.